tó ẹ kálẹ́ o ẹ̀yin ènìyàn wa, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Àsìkò bélò ti rí káàkiri orílẹ̀-èdè tá a wà yìí àti káàkiri ilẹ̀ àgbáyé. Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kò ní jẹ́ kó lè mọ́ gbogbo wa. Àwọn làlùyọ lórí àdáwọ́lé wa gbogbo àní ṣàṣetì, nítorí pé àṣetì kì í bọ́jọ́, bẹ́ẹ̀ ni àṣetì kì í bóòrùn. Àṣetì kò ní bá gbogbo wa o lórí àdáwọ́lé wa gbogbo. Mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi tó àwọn ènìyàn mi létí tí wọ́n nídìí ká ṣe meeting láago 8 tí kò sáàyè láti dá wọn lóhùn láti join meeting aláago 8 dé. Ẹ dákun, mo tọrọ àforíjì gidi gan, ẹ foríjì mi. Kí ló fa ìtọrọ àforíjì ni pé ó kù díẹ̀ kí meeting ó bẹ̀rẹ̀, mo lálejò tó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ tá à ń sọ lórí ìkànnì yìí, òun náà ló ń tọ̀ ń bá wa tó gbé wa jókòó tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó lè bá a dáa nípa kí ni tẹ̀síwájú, kí lè ròǹgbà ìrìn àjò wa lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá à ń sọ ọ̀rọ̀ lé lórí ní ẹtí pàdé yẹn wáyé lé lórí. Gbàtà parí eléyìí, mo ní ètò tí mo fẹ́ ṣe. Tá bá dẹ̀ fẹ́ ṣètò báyìí, ó nídìí àwọn arrangement kéékèèké tá a máa ṣe láti put àwọn nǹkan together ká tó lè bọ́ sórí atẹ́gùn pa fẹ́ sọ̀rọ̀. Ìyẹn náà wáyé lálàfo ìgbà yẹn, kò jẹ́ kí n lè ìpàdé torí pọ̀rọ̀ ti wà pé tí Yorùbá ti sinmi ń bẹ̀ kí ìpàdé ó mọ̀ wáyé. Ìyẹn lọ báyẹn, mo fi tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn mi pé ẹ má bínú sí mi pé ìpàdé yẹn ò wáyé, ẹ má bínú. Ìkejì ni pé nípa ọ̀rọ̀ ilẹ̀ wa àti bó là ń bá ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí rè. Ẹ rí pé ó tóbi ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kan tí mo ti wá sórí ìkànnì gbẹ̀yìn lórí ọ̀rọ̀ bí nǹkan ti rí, bí ìgboro ti rí. Tẹ́ ẹ bá wo ṣàkún àti bí nǹkan ti rí lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá lénìí, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ rí pé ìmúra òṣèlú ló wà ń ta báyìí. Ìmúra òṣèlú ti wà ń ta. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti bá àwọn èèyàn wa sọ látẹ̀yìnwá náà ni gbogbo nǹkan tá à ń fojú rí nípa àwọn olóṣèlú, pé ara wọn nìkan ni wọ́n mọ̀. Wo ò ṣe tán àti dúró tàwa ìran Yorùbá, wo ò ṣe tán. Àwa ni ká má jáfira, ká tó ṣòkòtò wa sán, ká mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ṣé rí ọ̀rọ̀ àwọn bàbá wa ni ó ní ojú ò ní pọ́n babaláwo kó fajá bọ́fá, ojú ò sì ní pọ́n oníṣègùn kó fẹ́ràn ẹlẹ́dẹ̀ tẹ́dù, ojú ò sì ní pọ́n ọlọ́jà kó sán bàǹtẹ́ wọ̀lú ó dé wòrìṣà. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́ ń wò yìí. Tá a bá ń pa á láṣàmọ̀, tá a ń sọ lẹ́nà pé káwọn èèyàn bójú àánú wo ìran Yorùbá, kí wọ́n gbé wa kúrò lóko ẹrú, tí wọn ò bá dá wa lóhùn, ìyẹn ò túmọ̀ sí pé àwa náà ò ní ṣègbésẹ̀. Kò túmọ̀ sí pé à ní ṣègbésẹ̀. Àwọn ṣe tí wọ́n nu bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n mọ̀ ọ́n ṣe. Ṣùgbọ́n mo tún fi dá àwọn ọmọ Yorùbá lójú lénìí, ẹ má jà sinmi lórí ní tá a fẹ́. Gbogbo tá a dáwọ́lé lónìí ló nítàn. gbogbo tá à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ló nítàn, gbogbo ẹ̀ ló ti lákọọ́lẹ̀.
amúbáyọ̀rò lé ní akọni o àbá tẹ̀ àbá fi sórí ìkànnì báyìí gbogbo ẹ ti dìtàn ilé ìta sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìtàn ni torí tọ́lọ́run bá fi lè jẹ́ kí ilẹ̀ Yorùbá ó yege tọ́lọ́run ó sì gbà á láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là á gbé tira wọn báyìí táwọn sọ pé nígbà náà lọ́hùn bí kinní ṣe bẹ̀rẹ̀ rẹ o bí erémọdé gbogbo pa tóníkálùkù sà lórí ìrìn àjò yẹn tó fi wá sí ìmúṣẹ ni ó di nǹkan tá a máa fi ṣètàn tá a máa fi ṣe nǹkan rántí nípa ìrìn àjò ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló kàn sí mi ẹlòmíì ò tí ì nígbàgbọ́ tán pé ṣé yóò sì ṣeé ṣe ó wù wọ́n mo ti sọ nínú àwọn fídíò mi pé tẹ́ ẹ bá jí àṣẹ ìdí ọmọdé ilé ni àṣẹ ìdí ni tẹ́ ẹ bá jí wọn lé ní kẹ́bẹ́kẹ́bẹ́kẹ́bẹ́ kí ló wọ̀ nínú orílẹ̀-èdè Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ́kọ́ fọ̀ ní orílẹ̀-èdè Yorùbá ó wà lọ́kàn gbogbo èèyàn bí àṣà yẹn nìkan ó ní ṣé yóò sì rọrùn láti rí kò sí nǹkan tó rọrùn láti rí èèyàn máa ń gbégbèsè ní gbogbo ilé ìtẹ́rí tá à ń ṣe yìí à ń gbégbèsè ní ìgbésẹ̀ là ń gbé Ọlọ́run ní ó bá wa dé ládé àwa fi sọ́dọ̀ Ọlọ́run nìkan àwa náà wá ń gbégbèsè ìdí rẹ̀ nu tó fi ṣú ọ̀tá fi fọkàn sí pé yóò ṣeé ṣe. kí ni mo fẹ́ fàyọ nínú àwọn fídíò mi màá máa sọ ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ jà fómìnira wọn nígbà tí orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ Nàìjíríà táwa nù rẹ̀ tó bẹ̀rẹ̀ ní 1960 ẹni tó kọ́kọ́ tẹ́kọ́ gba ìdá olùdarí orílẹ̀-èdè yìí tánpẹ́ Tafawa Balewa awádìí rẹ̀ títí kì í sọmọ Nàìjíríà ni títí gbogbo ọ̀ràn yẹn tó wá látọ̀dọ̀ wọn àwọn méjì péré ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nù wọn apart from àwọn tó wá láti ẹ̀yà bòmíì àtẹ̀yà Yorùbá àwọn méjì péré náà ṣe ní Babangida àti Abdulsalam Abubakar àwọn méjèèjì yẹn torí ìtàn jẹ́ a mọ̀ pé ọmọ bíbí ìlú Kánò ni wọ́n ẹ̀jẹ̀ Kánò ní ń bẹ lára wọn ìgbà tí Fúlàní dá òpó ìrìn àjò ilẹ̀ Haúsá rú tí wọ́n wọ ìlú Kánò tí wọ́n da Kánò rú làwọn bàbá wọn fi rígi wá sí Mẹ̀nà so àwọn ìran tó múfù kó Kánò gbà táwọn Fúlàní jagun tí wọ́n dojú ìjà kọ Kánò àwọn ìran tó sá àsálàfẹ́mi wọn ní àṣẹ́kùbọ̀ wọn ló wà ní Mẹ̀nà àti ìlú kan tó ń pè ní Nasarawa lẹ́gbẹ̀ẹ́ Àbújá tí wọ́n darapọ̀ mọ́ ìran Gbárí torí àwọn ní Babangida ọmọ pé ìran Gbárí ni ṣùgbọ́n nínú ìtàn àti ìwádìí tá a ṣe a rí wípé ọmọ Kánò ni originally IBB is from Kano àti Abdulsalam Abubakar òun la fi ní opportunity kí ìran Nàìjíríà nínú ìran tó ti rúlù rí lọ́dọ̀ tiwọn èèyàn méjì tó jọmọ Nàìjíríà nù tó fi dórí bàbá Gawon nílùú tó ti wá òun ṣe Fúlàní bọ̀ ìlú kan bẹ máa gbé information wọn wá tó clear tí máa kà mo ti ṣe rí wà lórí YouTube yìí bọ̀ ọ̀nà fídíò yẹn jìn torí mo ti láti 2023 before after election aṣíwájú ni mo ṣe bọ̀ mo mọ̀ keep ẹ̀ nítorí ọ̀la ni mo ṣe sọ pé gbogbo tá à ń ṣe lẹ́ni ló nítumọ̀ ló nítàn èmi àti Haúsá kan la sọ̀rọ̀ débẹ̀ lẹ́nìí Haúsá yẹn wá ń kà mo wá ní mo ní fact yẹn lọ́wọ́ ló wá ní mo wá ṣàlàyé fún ló wá ní àwùtọ́ ni pé nǹkan tó ń fẹ́ sọ fún mi náà nìyẹn pé ṣé mo mọ̀ pé èèyàn méjì nínú ọmọ Nàìjíríà nínú gbogbo àwọn ìran Fúlàní tẹ̀ ń wò lókè ọ̀yà tó rúlu orílẹ̀-èdè rí èèyàn méjì péré ló jẹ́ original Nàìjíríà nínú wọn èmi ní Yar'Adua ní gbogbo wọn pátá Burkina Faso ní Yar'Adua títí wọn clear ìran wọn yẹn clear títí Burkina Faso yẹn clear bàjẹ́ ibẹ̀ ni ìran Yar'Adua ti wá àwọn gan yìí ṣe Fúlàní original
so débi pé ìtàn jẹ́ àmọ̀ pé agboolé kan bẹ ní Kánò tó ń pè ní Gidambuzu. Ẹni tó bá dé Kánò rí wọ́n ń pe agboolé yẹn ní Gidambuzu. Gidambuzu yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ìran Fúlàní tó wá láti àwọn bíi Nìjẹ̀ nǹkan kan ibẹ̀ náà sẹ́tù sí ní Kánò. Débi pé àwọn Haúsá gan dá wọn mọ̀ pé àwọn eléyìí sára wọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jáde nínú Gidambuzu yìí tó ti control rí, tó jẹ́ pé tá a bá ń dárúkọ àwọn IG tó ti rúlu wa tó ń kílèmù àwọn ọ̀nà ibẹ̀ yẹn inú agboolé yẹn náà ti wá. Ọlọ́pàá tó nìyẹn o. Bẹ́ẹ̀ náà nínú àmì jẹ́ pé wọ́n ń sọ ọmọ Nàìjíríà tí wọ́n ti ṣe tòkò orílẹ̀-èdè. Ó wà náà jàǹbá tó sọ ìlú yìí dà báyìí. Tí Baba Gawon tó tún jẹ́ Christian, Baba Gawon is not a Nigerian clearly. Àti ìlú tó ti wá tá a bá gbé kíní ẹ̀ jáde ẹ̀rọ ọlọ́mọ àbàyìn nílùú tó ti wá. Gbogbo wọn dẹ̀ mọ̀, gbogbo wọn mọ̀ bí bàbá rẹ̀ ṣe wá, àwọn ọ̀ràn wọn ṣe wá tán ṣe settle sí Zaria, gbogbo ẹ̀ la rí from Zaria to Jos. Kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n trace tán wọn ni. But lẹ́ni wọ́n ti rúlu wa, kò sí kọ́ta fẹ́ ṣe. Torí ẹ̀ la ṣe ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé ẹ má fagbára ní ẹ má force ara yín ṣe nǹkan tí ò ní favour ọ̀ràn yín. Àwa rí ibi tẹ́ ẹ̀ ń lọ adẹ̀ tí rí body language yín, a rí wípé ẹ rí presidency bí achievement. Bẹ́ẹ̀ yín ṣe rí nu. Ẹ rí bí achievement, kì í dẹ̀ ṣe achievement. Tí ó forfeit achievement yìí ń bọ̀, kí ni yóò forfeit ẹ̀ nígbà tá a bá gba òmìnira ilẹ̀ Yorùbá? Yóò forfeit ẹ̀ torí ìtàn burúkú ìran Yorùbá ti fi ẹnu nǹkan burúkú sọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀yìn ń wò yìí torí pé kò pè wá. A dẹ̀ ń sọ gbogbo gbà pé kí ni yóò pè wá, kí ló dé tá a máa nira wa lára? Ẹ̀yin péréte náà lẹ gbádùn ẹ̀, àwa yòókù ògúrí àárín nǹkankan. Kí láǹfààní pa wà lórílẹ̀-èdè yìí láti 1960 ordinary náà àrítàn? Kí láǹfààní pa àgbà òmìnira lórílẹ̀-èdè yìí láti 1960? Kí ọmọ ìlú ó mọ̀ lè boast pé mo fẹ́ lọ bá ìjọba láti lọ gba nǹkan ẹ̀tọ́ mi, àlẹ́tọ̀ lọ́wọ́ ìjọba. Everyday àwọn èèyàn wọn máa lọ chọ́ọ̀chì lọ mọ́ṣáláṣí lọ máa bẹ lọ́ọ̀ ni kí wọ́n tó rí nǹkan tí daily bread wọn kí wọ́n tó rí successfully wọ́n lọ gbàdúrà ni. Kò sí nǹkan tíjọba ṣe pẹ̀lú rọrùn faraàlú. Ọ̀nà lórí jákujàku yìí tá a pariwo títí. Èyí tá a tó pè ní Yorùbá pé Ọlọ́run ó ṣèrìn àjò yín yóò yàtọ̀ sí ti bàbá Ọbásanjọ́. Ìrìnàjò yín náà àti ìjọba títí yín gan fẹ́ burú ju ti bàbá Ọbásanjọ́ lọ. Tí ò bá ní burú jù lọ ni àdìbò nínú àdúgbò yìí nínú òjò tí gbogbo ẹ̀ tí ò sálàáfíà àjọ tá à ń dìbò ń bí tó rùn mú kankan hàn nígbà tá à ń ṣe registration òjò pa àwọn èèyàn ní báyìí. Káwá rí pé at the end of the day ọ̀nà tá a ti torí ẹ̀ jáde pé àwọn ọmọ wa ni ẹjẹ́ ó ṣe é, wọ́n sọ̀nà fún wa, wọn ò wá rí ọ̀nà yẹn ṣe. Àwọn á ń gbọ́ pé ń sọ̀nà káàkiri níbi pé Minister for Works yìí ń parọ́ wípé wọ́n ń ṣe ọ̀nà Ẹgbẹ́dá kan tó wà ní boundary Ogun State àti Lagos State. Mo wá béèrè káàkiri pé níbo ni ọ̀nà Ẹgbẹ́dá wà láàrin Lagos State àti Ogun àti Abẹ́òkúta, Lagos Abẹ́òkúta, boundary wo ni Ẹgbẹ́dá ń bẹ̀ tẹ́gbẹ́dá jẹ́ boundary wọn tí wọ́n assign project kó fẹ́ ṣe ọ̀nà wọn tá sọ iye billions tí wọ́n fi ṣe. Bàbá akànjẹ́ kẹ́ máa mọ̀ ni afẹ́kẹ́ mọ̀ a rí wípé ẹ lágídí ọkàn gan, ẹ máa ń believe nínú ara yín, ṣùgbọ́n ẹ ti gbà wípé NEPA máa múná lọ tẹ́ni náà ò ní mọ̀, tẹ́ni tí tó tanná àtẹni tí ò rí nẹ́tọ̀ ó padà wà ní the same level. NEPA máa múná lọ, NEPA ó múná lọ, àárò kúrò yìí kò lọ títí nílé ayé tá a wà yìí, kò lọ títí.
torí ẹ̀ mo ṣe fídíò kan fún yín lọ́dún kan tí mo ní téèyàn bá rántí ikú, téèyàn bá tẹ̀lé lókù dé etí sàárè yóò mọ̀ pé ikú tó wà sí. bàbá a ti pè yín láìmọye ìgbà, gbogbo ọmọlẹ̀ Kóòtù Òjíire pè yín, arawọ́ ẹ̀bẹ̀ sí yín lọ́tún ara lósì, a dúró tì yín nígbà títí, ṣùgbọ́n dìgbà tiwa ẹ̀ dúró tiwa mọ́, n tó wù yín lẹ̀ ń ṣe, ẹ̀ ń lo agbára ẹ̀ ń wòkè yàràyàrà bíi pé kò ní sẹ́lòmíì mọ́. ẹ ti gbàgbé pé láyé ìgbà kan lọ Lùgáàdì làwọn èèyàn ń dárúkọ ní Nàìjíríà, bọ̀ lẹ́ni àti lọ Lùgáàdì àtìyàwó rẹ̀ ta lórí tí wọ́n rò mọ́. bẹ́ẹ̀ náà ni ayé Tafawa Balewa títí tó fi dáyé Ọbásanjọ́, tó fi dálé ayé Goodluck Jonathan. ṣáyé wàá gbàgbé wọn ni. Buhari tó kú lánàá gan kẹ́yìn tó bọ́ bẹ̀, ta lórí tí Buhari rò mọ́. bọ́rọ̀ agbára ṣe rí nù. Buhari ò lè dá nǹkan kan mọ́ lórí ilẹ̀ bó ṣe wà, kò sí ní tó fẹ́ dà mọ́, yóò kàn mọ́ ráṣẹṣe rẹ̀ lójoojúmọ́ ni. Yeah, I made a mistake, kí n dẹ̀ mọ́ ń gbà náà, kí n má gbèjọba fún Tinubu, kí n dàrú, yóò máa rí lọ́kàn rẹ̀. títí yín náà ń bọ̀ wá sípò yẹn lọ́jọ́ kan lọ́la tí wọ́n sọ pé I made a mistake, kí n sì mú ọ̀nà àwọn ará bíi kí n ṣe lénìí ṣé mi gan sínú mi ò ní máa dùn. bọ́rọ̀ agbára ṣe rí nìyẹn, ẹnìkan ó bọ́ lẹ̀fẹ́ nìkan ni, ẹ̀yin náà ń bọ̀, kódà mo tó tún sọ kẹ́ lo ogún ọdún ẹ̀ bọ́ lẹ̀fẹ́ nìkan ni. nígbà tí Gaddafi ti ń ta bírọ́bírọ́ ní Libya, òun dààmú lẹ́nìí, ọ́fíìsì ní máa rẹ́yìn akọ̀wé, ọ́fíìsì ó padà rẹ́yìn akọ̀wé ni, kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá. ẹ má rò pé bí ó ṣe máa wà lọ títí láéláé nìyẹn. àwọn kan ti lóbẹ̀ yẹn rí ibi tẹ́ wà, ẹlòmíì wọ́n rò kú rẹ̀ kú ń bẹ̀ ni, ẹlòmíì fẹ́ sára rẹ̀ rìn kú ń bẹ̀, ẹlòmíì ìyàwó rẹ̀ lọ́mọ lọ́wọ́ ń bẹ̀. oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú aṣọ́rọ̀ tẹ́ wà yẹn. inú ilé ìtàn ni, inú àpáta agbára tẹ́ wà, inú àpáta agbára àtàn ni, tó ní tàn burúkú lórí tó sì ní dáadáa lórí. gbogbo ẹni tó bá ti wá wọnú ibẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe wáàsí fúnra ara rẹ̀, torí ò sí wáàsí tára àtàfẹ́ ṣe fún ọmọ tó lè ródòdó ọ̀rọ̀ ń bẹ̀. ẹni bá wọ́dọ̀ yín wá ò lódodo tó fẹ́ sọ fún yín tó wá gbowó lọ́wọ́ yín lọ. ṣùgbọ́n ilé ìtawà ń bá yín sọ yìí, tẹ́ bá lọ́pọ̀tunítì àti lísì tiwa, ó lè jèrè ọkàn yín láti ṣe dáadáa ju ilé ìtẹ̀yìn gan rò lọ. torí ẹ̀ la fi ń sọ gbogbo ìgbà, bàbá ẹ ṣe dáadáa fúnra Yorùbá. wàláì téèyàn kan bá ń tàn yín pé gbìyànjú, ẹ kàn ṣàánú ẹ̀kọ́ àwọn kan ní kó lè lẹ́fọ̀ọ́ lórí. irú àwọn ẹgbẹ́ tó kún, ẹ kàn fúnra wọn lóúnjẹ ni. gbogbo ọmọlẹ̀ Yorùbá tẹ́ ẹ ṣàṣepọ̀ agbára, ẹ kàn fáwọn ọ̀ràn wọn lóúnjẹ ni. kò síbi tó ti wúlò fúnra Yorùbá. ẹ̀yin gan ò wúlò fún wa, kí lẹ́ ń dí? Fúlàní ń pa aya pọ́mọ pọ́kọ́ lé ọba kúrò láàfin, ẹ rí kankan ṣe, ẹ rí dògbà ṣe ń bẹ̀, ẹ rí dògbà ṣe, ẹ tí ì láṣeyọrí nílẹ̀ Yorùbá tó kànkàn téèyàn fi lè fi yangàn pé Aṣíwájú gbìyànjú, kó sí. mo rán yín létí nǹkan kan lẹ́ni tó burú jù tẹ́yìn òrò. ní 2021 to 2022 ẹ lọ wo ìrìnàjò tẹ́ ń bá bọ̀, ẹ lọ wo online, ẹ wo iye èèyàn tí ń pèsè yín bó ṣe pọ̀ ju àwọn tí ń ṣọ̀tá yín lọ online. bọ̀ lẹ́nìí àwọn tí ń ṣọ̀tá yín online wọ́n pọ̀ ju àwọn tí ń ṣọ̀rẹ́ yín lọ. bẹ́ẹ̀ ló ṣe rí káàkiri. Yorùbá ò fẹ́ tí yín, wọn ò fẹ́ gbọ́rọ̀ yín, Ìgbò ò fẹ́ gbọ́, Haúsá ò fẹ́ gbọ́, Fúlàní ò fẹ́ gbọ́. gbogbo apáta àwọn èèyàn wá dá sí yín lára bí ẹ máa jẹ́, bí ẹ bá lè jẹ́ dé. ẹ bá rí lọ́la kẹ́ tó mú jẹ̀kánu Yorùbá kẹ́ lónìí ó jẹ water resources minister ẹgbẹ́ ibẹ̀, kò kúkú lè wúlò fúnra Yorùbá tó ráàrí wúlò kankan nù wọn. orílẹ̀ ọba méjì náà pa lẹ́kìtì nífọ̀nàfọ̀sù,
odidi IG ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ ń parẹ́ dọ́là wípé ẹ kú rọ́jò ẹ̀yin ará Èkìtì mò ń bọ̀ ń bẹ̀ lọ́la ibùkún tí wàá halẹ̀ lọ́bẹ̀ ó kó ní mo dé níbo ni wọ́n wà kó débẹ̀ kó sì padà ayé òní ọ̀pẹ ibùn kan rí yín mọ́ wa lásán wọn ò ní wọlé tọ̀ wá bọ̀ wọ́n mọ̀ pọ̀ máa lè pọ̀ nínú àwọn tẹ́ ń kó kiri wọ́n mọ̀ pé èèyàn lásán èkejì ajá pọ̀ nínú àwọn tí Yorùbá máa gbẹ́kẹ̀lé tí máa já síwájú lọ́dọ̀ wọn èèyàn lásán èkejì ajá wọn ò máa pa ẹ jẹ́ olórí tí gbogbo ayé rí àwa la ní IG àwa la ní military àwa la ní president sitting president àwa la ní gbogbo wọn sì tún wá ń ká wọn mọ́lé wọ́n tún pa ọba àlú wọn láyé ìgbà tí àwọn Haúsá wà ń bẹ̀ ṣé wọ́n ẹnìkan ẹ̀yà kan jẹ́ dánrú ẹ̀ wò lọ́dọ̀ wọn ilẹ̀ Haúsá àbí Ìgbò ni ó wà ń bẹ̀ kẹ́yà kan dánrú rẹ̀ wò sí wọn iná ò ní sọ lẹ́yìn iná ò ní dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́ nítọ̀hún bọ́ kí ni ìwúlò yín tó dára jẹ́ mọ́ béèrè ẹ sọ ìwúlò yín fún ìran Yorùbá ẹ tí ì ní rẹ́kọ̀dù gidi pẹ̀lú kò tẹ́ wà ẹ ní rẹ́kọ̀dù báyìí ọjọ́ dẹ̀ ń lọ lójoojúmọ́ you don't have good record n tá à ń sọ tẹ́yìn ò believe nìyẹn àwọn èèyàn ẹ wá ń dá wa lọ́kàn lé ẹ ní sùúrù yóò dá eléyìí oṣù kejì tó ti fẹ́ parí wíìkì tá a wà yìí lóṣù kejì máa pé 15 days nínú 2025 tó bá di next year ẹ ní ráàyè ṣe nǹkan kan mọ́ kò ní sí project kankan tẹ́ ẹ fẹ́ ṣe mọ́ ju kẹ́ máa sáré bẹ́ẹ̀ ṣe lẹ pósítà ìgbà náà lẹ́wàá mọ̀ bàbá ogun méjì ní bẹ níwájú Yorùbá tí mo fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá múra sí lónìí ogun ńlá méjì ní bẹ níwájú wa àá sì já méjèèjì lájàyè lágbára àwọn onílẹ̀ lágbára obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá yìí Àjàyè lájà lágbára ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ túlẹ̀ nílẹ̀ Yorùbá yìí Àjàyè lájà ogun yẹn àyàfi tí kì í bá sọmọ bíi ni wá tó bá yẹ pa ń parọ́ lẹ́yìn ni kí lóògùn àkọ́kọ́ òun náà ni ogun aṣíwájú a gbọ́dọ̀ má rí ogun aṣíwájú jà àwa náà ṣe tá a fẹ́ láṣíwájú rere a fẹ́ pùrọ̀ èèyàn mọ́ a fẹ́ ni tí ó mọ jẹun tí ó mọ fòkèlè lá ọmọ làkejì lójú a fẹ́ mọ́ a fẹ́ ẹni tá a mọ̀ wò wájú bí aṣáájú wa tí ẹ̀mí wọn tí nǹkan kan mọ̀ ṣe ẹ̀mí àwọn èèyàn wa tí ò ní sọ̀rọ̀ tí ò ní kàn á fẹ́rù ẹni bẹ́ẹ̀ mọ́ láṣíwájú ilẹ̀ Yorùbá ogun àkọ́kọ́ nù ọ̀nà tá a sì gbà já ni pé mo mọ̀ pé ọkàn yẹn balẹ̀ pé wọlé ilẹ̀ Yorùbá ibẹ̀ lójú ó ti tì yín ojú ó tì yín bàbá wàláì Yorùbá ó disappoint yín àwa tá a dùn ó ní àádẹ́ kàǹpé káàkiri orígun mẹ́rin ilẹ̀ Yorùbá a sì ti bẹ̀rẹ̀ a ní ọ̀rọ̀ tá a sọ lẹ́nu táwọn ọmọ Yorùbá ó gbọ́ bàbá ẹ̀yin ẹ̀ ná owó ẹ jẹ́ ká wá ná ọ̀rọ̀ ẹ jẹ́ ká tákà rẹ̀ ká wá wò ó bójú ó tì í bójú ò ní tì í torí tẹ́ gbẹ́kẹ̀lé bá ilẹ̀ Yorùbá ni ẹ ti gbẹ́kẹ̀lé wa lẹ́lẹ́kejì ibẹ̀ la sì ti fara hàn gbogbo wọn táwọn ọmọ tẹ́ kó sí kínní wọn ò wúlò kò ṣẹlẹ̀ tó wúlò èyí tẹ́lẹ̀ kó tanná fún wa odidi UCH Ìbàdàn ní òǹdè náà fún odidi ọ̀sẹ̀ mẹ́ta ẹ lọ kà á pépà gbé lẹ́nìí odidi ọ̀sẹ̀ mẹ́ta UCH Ìbàdàn kò tanná bóun lẹ̀mí àwọn èèyàn ṣe ní máa bọ́ ní hospital yẹn àwọn nǹkan tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe pátápátá ní ń pa àwọn ọmọ ìlú ìlẹ́kùn ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá ń pa wá lẹ́kùn pé kí ló dé tó lọ́n fi irun yín jíǹkì wa ẹ̀yin tẹ́ ẹ̀ wúlò fara tẹ́ ẹ̀ wúlò fẹ́ bí tó jẹ́ pé àfara yín nìkan ẹ wá kóra yín jọ tẹ́lẹ̀mẹ́rẹ́ ilé ọlọ́pàá ilé sọ́jà ààrí láríta àwọn Haúsá ń bínú wọn lẹ́yìn àṣà Yorùbá lẹ́kọ́ sí gọ́ọ̀mẹ́ǹtì kí ni ìwúlò wọn ẹ sọ wọ́n rò pa ń gbádùn lójú tí wọ́n bá yẹn torí ẹ̀ ni àmọ̀ pé tẹ́ bá kú ń bẹ̀ ìyá ní fúnran Yorùbá káwá kúkú bẹ̀rẹ̀ sí ní jẹ ìyá nísìn ká mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́nú ìyá wa ni torí ẹ̀ mo ṣe ní ogun méjì níbẹ̀ wájú Yorùbá ogun aṣíwájú rọ́ aṣíwájú tí ń parọ́ fún ọmọ yẹn rẹ̀ tí ń fẹ́ tán lògbà pẹ̀lú wa àkọ́kọ́ jà yẹn náà bàbá jà yẹn tán á wàá jà títí lẹ wa bá a ṣe ní dàpọ̀ mọ́ àwọn ọ̀ka ìyàwó àwọn afibisólóore ẹ̀dá
bọ́ọ̀lù ṣe gbà wá lọ́wọ́ wọn tá a da orílẹ̀-èdè tiwa gbà tá a bọ́ lọ́wọ́ wàhálà ìlà yìí lójoojúmọ́ tá a bọ́ lọ́wọ́ páyàbàyàbà tá a bọ́ lọ́wọ́ kọ́kọ́ sálọ kọ́mọ ó sálọ tá a bọ́ lọ́wọ́ kí oko wa kó di kẹrin ó máa jẹ́ àwọn ogun tí ń jà wá nù. A kì í sọ̀lẹ́ ńlẹ̀ Yorùbá tó bá mú èèyàn ta odidi lé tí ń kẹrù rẹ̀ sálọ sílùú òyìnbó sọ̀lẹ̀ èèyàn ni sọ̀lẹ̀ ni ńgbẹ́ bá fẹ́ sọ ẹni náà dán lórí burúkú ṣé kò nígbà lóyìnbó lọ ibi tó ti lọ́ mọ́ ṣerú tó ti máa rún jẹjẹ pẹ̀lú ọmọ àtìyàwó sọ̀lẹ̀ ni. Àwọn tí wíṣì ní ó tí àwọn lọ́rùn káwọn ọmọ gba báárà kiri ọ̀dọ̀ wa iná wọ́n tún jókòó tiwa wọ́n fẹ́ máa gba báárà wọ́n kojú gbogbo ojúrin tí ń bẹ nílùú Èkó yìí ẹ lọ́bẹ̀ tẹ́fì dé Ìbàdàn lákòbọ̀ ẹ máa lọ tí tẹ́fì dé Òṣogbo bẹ́ẹ̀ ṣe bá wọn lójú orin lọ́nà tó ń gbowó táwọn kẹrù tí wọn kó lọ ibi iná ń sábọ̀ àwa tẹ́ ẹ pé lọ́lẹ̀ tẹ́ ẹ rò pa ìṣèyàn gidi yìí owó wa náà làwọn náà tó dìpẹ́ndì lórí tí wọ́n wà gbà àwọn èṣe tó sọ́dọ̀ wọn lọ́nkàn wọn tọrọ bára tó bá ríyàn fún wọn lówó torí ẹ̀ a ní kí ẹ fọgbọ́n ṣe gbogbo ibi tọ́jà ìgbèrú tí bísíǹsì ti lè boom nílẹ̀ wa kò sílé kankan tẹ́ ẹ mọ́wọ́ bá ń bẹ̀ kò sílé tẹ́ ẹ fọwọ́ kàn àfilẹ̀ tí pọ́lísì yóò bá tó bá yé wọn jẹ́ àwọn pọ́lísì wèrè tẹ́ ẹ kó wá gbogbo bísíǹsì ló ti parẹ́ ẹ lọ́wọ́ àwọn èèyàn ń gbòòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kó tẹ́yàn bá pa 3,000 léèdè níbi iṣẹ́ rẹ̀ inú orí òmò dùn ni bẹ́yàn pa 30,000 nísìn kò sí nǹkan tí ó fi ṣe nígbà tí wọ́n bá wọ mọ́tò délé owó ti tán lọ́wọ́ rẹ̀ ẹ lọ wo life táwọn èèyàn live lẹ́ni policy yìí ni kò favour aráàlú kẹ́tẹ̀ wàá wò káwọn mọ́lá wa máa bú yín pé ẹ̀ ń ṣe dáadáa fáwọn ọ̀ràn yín káwa rí i pé àwọn ọ̀ràn rẹ̀ ló tọ́jú tòótọ́ nígbà tí Buhari ń tọ́jú àwọn ọ̀ràn rẹ̀ ń jọ sí èèyàn mélòó lè rí nínú àwọn ọ̀ràn Haúsá tí ń bú Buhari wọ́n ò bù pàtẹ́ pé wọ́n mọ̀ pé gbogbo tí ń ṣe ń favour àwọn ẹ̀sọ́ tẹ̀yìn ṣe tó favour wa ẹ̀sọ́ àfìgbà táàtò orí tí mínísítà yín tó ń ka ọ̀nà Ìbàdàn expressway Lagos Ìbàdàn expressway pé àwọn tó fẹ́ náwó síbẹ̀ kí lè fẹ́ náwó sí mọ́ ní Lagos Ìbàdàn expressway kọ̀ǹtrátọ̀ tó gbà látọ̀yìn bàbá Ọbásanjọ́ ṣe pé kó parí ọ̀nà yẹn tẹ̀tún lẹ́fẹ́ náwó tẹ̀tún kànú bọ́jẹ̀tì pẹ̀fẹ́ náwó sí amukun mẹ́kọ̀ọ́ lẹ pẹ̀wá ẹ̀ tẹ́sọ̀ ayé rẹ̀ ní roundabout lẹ́ ń wá kiri àwa ò sì ní gbáyé wa dúró fún yín torí ẹ̀ bàbá Bọ́lá Tinubu ẹ̀ múra 2027 tí ì rí wàhálà rí 2027 rí ilẹ̀ Yorùbá ó padà lẹ́yìn yẹn pátápátá àwa tá a sọ fún wọn rèé kí wọ́n padà lẹ́yìn yín ọ̀nà yìí tẹ́ ẹ̀ bá ṣe kó tó di 2026 kárí kó bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀pọ̀ ìlú yìí ọ̀pọ̀ ìlú láti Bágà tó padà sí under bridge Sango tẹ́ ẹ̀ bá ti dáwọ́ lé ọ̀nà yẹn wàláhì tàláhì bàbá ẹ̀ rí wìnrìnwìnrìn àwa ò ní ṣe títí yìí o a sì jẹ́ káwọn èèyàn wa mọ stand wa ibi tá a lọ àwọn èèyàn ò ní ṣe tètè yín mọ́ torí ẹ wúlò kankan fún ara fún Yorùbá kí ni ìwúlò yín ẹ kàn múyàn kan bẹ́ẹ̀ lọ́wọ́ bí irú pátá àwọn nìyẹn ẹ kàn mẹ́nìkan ẹ kàn sọ́dọ̀ lówó ẹ lọ ju síbi kan yóò kàn máa rówó yín tiẹ̀ òun náà tún ní wúlò fara lé rẹ̀ irú láìfù wo nìyẹn kẹ́ mọ́ fún wa mínísítà kan kẹ́ mọ́ fún anybody ní mínísítà military appointment nílẹ̀ Yorùbá kẹ́ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ṣe fún wa ó tó wa gbàtà àti ṣe mínísítà nílẹ̀ Yorùbá ṣe bí pa wá ni àbáwọn èèyàn wa tọrọ jẹ báwa wọn lè yẹn ní ẹni nímùsàn kó mu kíkan ní Yorùbá sọ àwọn àwa ọsàn àti kíkan gan àrí ilé tó kan nú ọsàn gan àrí ọ̀rọ̀ ọba Èkìtì tápá àwọn etí fi ojú yín rí lórí rẹ̀ apá ọba méjì lẹ́kìtì àṣìmẹ́ntọ́ padọ̀la wọ́n sọ pé kìnìkan Ọbásanjọ́ jẹ́ lọ lórí ọ̀rọ̀ Bọ́lá Ìgè kò dẹ̀ tí ì jẹ́ lọ a mọ̀ pé ọ̀rọ̀ yóò padà wáyé lọ́jọ́ iwájú gbà táwọn ọmọ rẹ̀ bá gbégbá tán bá láwọn fẹ́ so lórí ilẹ̀ Yorùbá ni wọ́n tó mọ implication kan tí bàbá wọn ṣe torí ẹni tá bá fi ẹrù ilẹ̀ Yorùbá sọ ó gbọ́dọ̀ jólóòtó ènìyàn ó sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe tán láti defend the life and property ilẹ̀ Yorùbá kì í ṣe àwọn rádaràdá tá à ń rí tó jẹ́ pé wọ́n ní afẹ́nijẹ́ máa fi ayọ̀ tí ìfúnni lóko òdì ọ̀pẹ ró
tí gbogbo yín yà kalẹ̀ òdìdí minister for power kò rí náà tàn nílùú bàbá tó ti bí kí wàá ní ìwúlò rẹ̀ sẹ́ni tó ṣe gọ́vnọ̀ lọ́yọ̀ọ́nù sẹ́ni tó ṣe gọ́vnọ̀ ọ̀yọ́nù gbogbo tẹ́ ń bíúdì nìyẹn o táwọn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ẹ ṣọ́ra gan fún candidate bàbá Tinubu bí bàbá Tinubu bá fìyàn jọba ọba yẹn ò ní wúlò faraàlú bó fìyàn joyè oyè yẹn ò ní wúlò faraàlú bó fìyàn ṣe nǹkan kan ẹni náà ò ní wúlò faraalé rẹ̀ kí wàá ní wúlò pípẹ́ ṣe nǹkan fún wa. Bàbá nǹkan ti bàjẹ́ o ilẹ̀ Yorùbá sì ti gbọ́n eléyìí tá à ń lọ yìí mo ti sọ mo lẹ́ẹ̀ yọ ìbọn sí wa báyìí ní òtò tẹ̀yìn lọ́rùn ẹ̀ yọ ìbọn sí wa lélẹ̀ tá à ń bá a lọ yìí a sì dúró tì tẹ̀ bá yọ torí ibi tá à ń bá a lọ yìí 27 àwa gan ò ṣe mọ́ àṣe mọ́ wàláì àjọ yín lójú ilé ilẹ̀ fi mọ Yorùbá.